Mo dé o, mo dé lónìí bíi ti orí adé. Mo bọ̀ lénìí o. Mo bọ̀ àbọ̀yè ní tèmi. Mo kí gbogbo ládéládé. Mo kí gbogbo orí adé pátápátá nílẹ̀ Yorùbá jákèjádé ibi tán bá wà lágbàńlá ayé. Mo kí ládéládé, mo kí lóyè. Mo kí gbogbo ọ̀tọ̀kùnlúùlú. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, ọmọ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo ẹ̀yin bàbá. Mo kí gbogbo ẹ̀yin ìyá. Mo kí yín. Mo fi gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi kí yín. Mo fi Ọlọ́run ọba Elédùmarè, ọba tó olùṣẹ̀dá ayé àti tọ̀run, ọba tó dá gbogbo ohun tí ń bẹ láyé àti tọ̀run, ọba tó jẹ́ pé ń tá a rí òun ló dá, èyí tá a mọ̀ òun ló dá, èyí tá a mọ̀ èyí tí a lè fojú rí ọba yìí kan náà ló dá. Mo fi Elédùmarè ọba ńlá mo fi kí gbogbo yín o. Mo fi kí gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri gbogbo àgbáńlá ayé níbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi. Mo kí gbogbo everybody pátápátá láì dẹ́nì kankan sí. Special greeting mi wá lọ sọ́dọ̀ bàbá mi. Mo kí bàbá mi Professor Banji Akintoye, bàbá. Mo kí yín Professor Banji Akintoye. Mo kí bàbá Ayílóge, mo kí yín gbogbo ibi tẹ́ bá wà. Ìdùnnú, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. Mo wá kí irúnmọlẹ̀, òrìṣà òní. Mo kí irúnmọlẹ̀, òrìṣà òní, bàbá mi, ẹ̀gbọ́n mi, ọ̀gá mi, Oosa, Chief Dr. Sunday Adéyẹmọ Igboho, Igboho Oosa. Mo kí olóyè Igboho, mo kí olóyè gbogbo, àti gbogbo ẹ̀yin mídíà pátápátá, àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tó jẹ́ pé tá a bá ti ń ṣe program, ẹ̀yin lẹ̀ ń listen sí wa, ẹ̀yin lẹ̀ ń gbọ́ wa, ẹ̀yin lẹ̀ ń bá wa spread the information tá a bá gbé wá kó lè kárí ní tilé toko, kẹ́ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àti bó ṣe ń lọ. Mo kí gbogbo yín pátápátá, torí dátà náà lẹ́yìn náà ń lò tẹ́ fi ń wò wá. Gbogbo yín pátápátá ni mo kí. Ẹ ṣé. Ẹ kú fọmọ ni ẹ ṣé. Ẹ kú ìfẹ́ tẹ́ ní sí wa. Mo kí everybody pátápátá. Ṣùgbọ́n kó tó di pé màá bẹ̀rẹ̀ ètò ti tòní, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ìṣe wa. Bó ṣe yẹ ká máa ṣe, gbogbo àwa tá a bá ti sọ pé à ń agitate fún Yorùbá Nation tá a jẹ́ mídíà. Òun náà ni national item Yorùbá. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Iṣẹ́ wa fún ẹwà orílẹ̀-èdè wa. Kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ kájọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Gbogbo àwa ọmọ Yorùbá pátápátá nílé lóko àti gbogbo ibi tá a wà lágbàńlá ayé, àwa ni ògo, àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Bó ṣe rí nìyẹn. Kò sírọ́ níbẹ̀, kò sírọ́ nú ẹ̀ rárá. Bó ṣe rí nìyẹn. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba tó láyé. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba tó lọ́run, ọba aláṣẹ, ọba tó jọba lórí gbogbo ohun tó jọba láyé àtọ̀run. Allah. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ program mi báyìí. Mo fẹ́ bẹ̀rẹ̀ nítorí pé tá bá ṣe program, àwọn míì máa wò ó díẹ̀ kan tó kọ́tọ̀ kan, wọ́n lè máa wo program yẹn já.
ṣùgbọ́n ilé tó kọ́kọ́ ṣe pàtàkì nínú nǹkan tí mo fẹ́ ṣe gbogbo ẹ̀ ló ṣe pàtàkì òun ni ọ̀rọ̀ olóyè Sunday Igboho Professor Banji Akintoye bàbá wa ayélóge lórí Yorùbá Nation tó dálé lé orí Yorùbá Nation. Mo rántí ní July 1st tí majority of our media tí wọ́n ṣe program lórí remembrance attack ilé Chief Sunday Igboho tó wáyé ní July 1st 2021 which is 2 years now. So mi ò lè ṣe program due to one thing or the other. So that very day mo wà ní ibi iṣẹ́ àkọ́kọ́ bẹ̀ nìyẹn. Ẹ̀kejì ó dàbí ẹni pé ẹ mọ̀ Nigerian situation gbàtẹ́pọ̀ ti gbówó sórí gbàtẹ́pọ̀ ti gbówó sórí tí transportation high gan and manage ni ká má ti wá sọ pé now so the issue of data ó gba kéèyàn máa ration ẹ̀. So I'm precise mo dẹ̀ ti wà aware lórí Zoom program so tí gbogbo Yorùbá Nation campaign à ń fẹ́ ṣe so on that July 1st so mo prefer láti reserve data mi so that màá fi lè join màá fi lè present nínú Zoom meeting yẹn. So thank God pé Zoom meeting yẹn wáyé so I was among so of those people to present nínú Zoom program so led by Professor Banji Akintoye bàbá ayélóge so olóyè Sunday Igboho Koiki and others wọ́n ṣe pọ̀ rẹ́ gbogbo àwọn àgbààgbà gbogbo àwọn ìyá wa àwọn bàbá gbogbo wọn náà wà ń bẹ̀ mi ò lè máa dárúkọ everybody lẹ́yọ kọ̀ọ̀kan so yèyé dára gbogbo wọn náà wà ń bẹ̀ Ọmọlúkà so bàbá Èkìtì so gbogbo wa a wà nínú program a wà nínú Zoom meeting yẹn. So Zoom meeting yẹn n tó dálé lórí àti nǹkan tí wọ́n rí lè sọ lọ́jọ́ yẹn tó jẹ́ kókó òun ni pé láti ṣe ìrántí ọjọ́ tí ìjọba location 9 tí wọ́n kó battalions of their soldiers láti lọ attack ilé Sunday Igboho láti lọ attack Sunday Igboho so tó jẹ́ pé Ọlọ́run ọba tí ò fi olóyè Sunday Igboho lẹ̀ àti gbogbo orú àwa yìí náà so ló ní kí ló dá ẹ̀mí olóyè sí tí wọ́n fi wà ní Benin Republic níbi tí wọ́n wà lénìí. Ọpẹ́ ni fọ́lọ́run pé à ń gbúrò wọn à ń gbóhùn wọn so ní time to time so tọ́lọ́run ò pè wọ́n lókù. Àwọn tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ní ọjọ́ yẹn kí Ọlọ́run ọba kó jọ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere so which is Afa Abdulfatai àti Adogan tó jẹ́ ọ̀rẹ́ olóyè Sunday Igboho Ọlọ́run ọba kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere so wọ́n ní tá a bá ti ń rántí ẹni tó kú ká máa rántí àwa tá a wà láyé náà. Pàápàá jùlọ nǹkan tó ṣẹlẹ̀ ní July 1st olóyè Sunday Igboho ló kàn gbọ̀ngbọ̀n jù nítorí pé nǹkan ni wọn náà bàjẹ́ so ilé tó worth roughly billion of naira so ni wọ́n destroy àbáwọn property àwọn exotic cars jeep oríṣiríṣi tó wà nínú compound wọn tó jẹ́ pé kò ń ṣe pé wọ́n fi ń ṣafẹ́fẹ́ ayé business wọn ni tí wọ́n ń ta àwọn mọ́tò yẹn so government location náà destroy gbogbo nǹkan tí ó wà nínú ilé wọn lọ́jọ́ yẹn. So now ìrántí wọn tí wọ́n wá ṣe tó fi pe meeting yẹn Zoom meeting yẹn so òun ni pé bó ti wù kó mọ bó ti wù kó rí kí àwọn ọmọ Yorùbá ká try láti ṣe nǹkan kan. Sunday Igboho request wọn ọ̀dẹ̀ ẹ̀bẹ̀ pé kéèyàn kankan wá máa dáwó fáwọn bẹ́ẹ̀ gbogbo ìgbìmọ̀ àwọn àgbààgbà nínú Yorùbá Nation ni wọ́n gbé kalẹ̀ pé kí a compensate olóyè Sunday Igboho ní bó bá ti wù kó mọ ní nǹkan tí Ọlọ́run bá fún anybody lágbára. So léyìí tí mo gbé wá síta fún gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin tí ẹ ti gbọ́ sínú Zoom meeting yẹn bóyá ẹ ti wọ àwọn program àwọn media wa kan so èmi ṣe ń ṣe program ti tèmi ni of which I was one of those tí mo promise pé máa gbé àkáǹtì tí wọ́n ń san owó sí máa gbé síta so tí n bá ṣe program so kí gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá tòótọ́ àwọn bàbá ìyá wa so any amount 1 naira ni 2 naira ni láti san síbẹ̀ so láti kàn fi compensate olóyè Sunday Igboho. So síbẹ̀síbẹ̀ Professor Banji Akintoye sọ̀rọ̀
ní ọjọ́ yẹn Chief olóyè Sunday Igboho náà sọ̀rọ̀ lọ́jọ́ yẹn nínú ọ̀rọ̀ Chief Banji Akintoye bàbá wa Professor Banji Akintoye wọ́n sọ pé lórí Yorùbá Nation nígbà táwọn èèyàn béèrè question pé ṣé ìgbà tí ẹni wa èèyàn wa bàbá wa Jagaban olóyè Bola Ahmed Tinubu aṣíwájú Bola Ahmed Tinubu ti di president Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá does that mean pé a ti relent àbágbé Yorùbá Nation kalẹ̀ pé bóyá kò sí struggle nípa Yorùbá Nation mọ́ Professor Banji Akintoye wọ́n fún gbogbo ọmọ Yorùbá lésì nínú meeting yẹn pé ọ̀rọ̀ Yorùbá Nation movement Yorùbá Nation is still continue pé for the fact that pé aṣíwájú Bola Ahmed Tinubu tó jẹ́ Yorùbá tiwa ló wà ní president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àwọn ti send letter sí wọn maybe twice or 3 times lórí issue of Yorùbá Nation táwọn dẹ̀ ti address aṣíwájú Bola Ahmed Tinubu so lórí ọ̀rọ̀ Yorùbá Nation pé now wọ́n di president Nàìjíríà yes antagonize wọn àtakù wọn dẹ̀ kí ń ṣe ọ̀tá wọn torá wa gan fẹ́ kí Yorùbá tiẹ̀ kọ́kọ́ gbàjọba ká kúrò lábẹ́ àwọn panipani àwọn ọ̀daràn yẹn but for the fact that pé olóyè Bola Ahmed Tinubu aṣíwájú Bola Ahmed Tinubu jẹ́ president Nàìjíríà Professor Banji Akintoye jẹ́ kó yé wa pé Yorùbá Nation struggle ṣì ń continue Yorùbá Nation campaign ó ṣì ń continue Yorùbá Nation movement ó ṣì ń continue until we achieve our nation so wọ́n declare fún wa publicly pé a relent nínú movement Yorùbá Nation yẹn náà náfẹ́ for the fact that pé aṣíwájú Bola Ahmed Tinubu jẹ́ president Nigeria for now due to many reasons aṣíwájú Bola Ahmed Tinubu tán bá ṣe ọdún 4 àbí 8 náà máa fi ṣe nítòótọ́ aṣíwájú Bola Ahmed Tinubu ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń sapá wọ́n ṣe akitiyan wọn láti make sure pé gbogbo nǹkan di ìrọ̀rùn everything wà okay fún gbogbo ọmọ Nàìjíríà àtàwọn ọmọ Yorùbá ṣùgbọ́n ọdún 4 àbí 8 ni gbogbo privilege tán ní láti fi ṣe orílẹ̀-èdè Nàìjíríà so àwa ò tún fẹ́ kí Yorùbá kúrò ńbẹ̀ tán ká tún pàpà wá padà sínú ìnira sínú oko ẹrú tọmọ Yorùbá wà tẹ́lẹ̀ so tó túmọ̀ sí pé wọ́n wà ńbẹ̀ kò dí Yorùbá Nation struggle wa lọ́wọ́ torí pé ìyẹn gangan ní ọ̀nà àbáyọ ìyẹn ní ìfọkànbalẹ̀ ìyẹn ní oríire fún gbogbo ọmọ Yorùbá láti ní orílẹ̀-èdè wa láti ṣe ìjọba àwa ara wa bó ti yẹ kó rí àti bó ti yẹ kó lọ. Chief olóyè Sunday Igboho àwọn náà sọ̀rọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá wọ́n dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá fún àdúrótì especially gbogbo àwa tó jẹ́ pé a jẹ́ media àwa tá a tún jẹ́ warrior àwa tá a jẹ́ media àtàwa tá a jẹ́ warrior àwọn kan jẹ́ warrior wọn ṣe media àwa kan warrior ni wá but a tún jẹ́ media at the same time wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tó jẹ́ pé a dúró tì wọ́n tá a wà pẹ̀lú wọn tí a yẹsẹ̀ torí Chief olóyè Sunday Igboho wọ́n declare wọ́n separate ọ̀rọ̀ yẹn Chief olóyè Sunday Igboho wọ́n sọ ọ̀rọ̀ yẹn wọ́n try àti clarify ẹ̀ pé gbogbo àwa tí a dúró tá a wà pẹ̀lú àwọn tá a yẹsẹ̀ ní o àwọn tá a yẹsẹ̀ kò ń ṣe àwọn kan tán jẹ́ betrayer kò ń ṣe bí àwọn tán jẹ́ betrayer tán bá wọn jẹ bá wọn mu at the end of the day tó jẹ́ pé wọ́n pàpà yẹrí lọ́jọ́ kú ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ò pa olóyè Sunday Igboho tán pàpà di betrayer fún olóyè Sunday Igboho lẹ́ni bẹ̀tí Sunday Igboho rí gẹ́gẹ́ bí àwọn èèyàn gidi bẹ̀tí lọ́jọ́ tè níwọ̀n kì í ṣèyàn gidi mọ́ torí gbogbo wa la rí pé ọ̀dàlẹ̀ ni wọ́n torí ẹ̀ ni olóyè Sunday Igboho ṣe clarify statement wọn pé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tó wà pẹ̀lú àwọn látilẹ̀ títí di àsìkò yìí tá a yẹsẹ̀ so Chief olóyè Sunday Igboho náà dẹ̀ sọ wọ́n declare pé Yorùbá Nation no going back ni pé Yorùbá Nation no going back ni Yorùbá Nation no going back ni so gbogbo ẹ̀yin tẹ́ bá ń rò pé ibo náà bá Yorùbá Nation dé ẹ̀yin tẹ́ máa bí wá fìbò la bọ́rọ̀ dé ibo ló dé báyìí ṣé kò sí Yorùbá Nation mọ́ ni Yorùbá Nation movement struggle still continue
kò sí nǹkan kan tó yẹ, kò sí nǹkan kan tó di lọ́wọ́, but à ń ṣe gẹ́gẹ́ bí òfin àti ìlànà, à ń ṣe gẹ́gẹ́ bí òfin àti ìlànà. Àwa ò kí ń ṣe oníjàgídíjàgan, àwa ò dẹ̀ kí ń ṣe terrorist. Mo máa ń always sọ Yorùbá Nation movement agitators or agitations wọ́n ń ṣe oníjàgídíjàgan, a dẹ̀ kí ń ṣe terrorist. So àwọn ìlànà tó bá ti gbé kalẹ̀ pẹ̀lú òfin òun náà la fi ń tọ̀. Ẹ má jẹ́ kójú kán wa jù, ẹ má jẹ́ kí ojú kán gbogbo wa jù. Ìyẹn bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ kí n tó furthermore, account number fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ contribute fún olóyè Sunday Igboho láti appreciate wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí Yorùbá Nation láti ìgbà náà, pẹ̀lú gbogbo ohun tójú wọn rí, pẹ̀lú gbogbo property wọn tó bàjẹ́, pẹ̀lú gbogbo property wọn billions of naira ní àwọn ọjà wọn tó wà lórí omi tíjọba gbẹ́sẹ̀ lé till now, tó jẹ́ pé many ọjà yẹn ti bàjẹ́. Ìwọ tó bá ń hùn látọkàn, gbogbo ẹ̀yin tó bá ń hùn látọkàn, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin brother and sister mi, tẹ́ wọ́n pé ẹni yìí kó má jìyà gbé, 1 naira ní 2 naira ní, kò sí nǹkan tó kéré. Ẹ jẹ́ ká fi appreciate, ká fi compensate olóyè Sunday Igboho. Àkáǹtì yẹn ni máa pè ń sìn, èyí tó jẹ́ naira account, account number yẹn jẹ́ 20976723. ẹ jẹ́ kí n repeat ẹ̀. Account number 201920, ṣé ń gbọ́? Ẹ jẹ́ kí n repeat ẹ̀ kí n bẹ̀rẹ̀ dáadáa. 2019767723. 2019767723. Orúkọ tó wà nínú account number yẹn òun ni Ọláyíwọlá Timothy. Kudas account ni, Kuda account 20. Bẹ́yìn tẹ́ bá fẹ́ gbọ́ nọ́mbà yẹn, account number yẹn lẹ́ẹ̀kan sí 2019767723. Ọláyíwọlá Timothy, Kuda account. Ọláyíwọlá Timothy, Kuda account. That is naira account. Fún ẹ̀yin tí ẹ wà ní abroad, gbogbo ẹ̀yin ìyá wa, bàbá wa, ẹ̀yin brother and sister wa tẹ́ wà ní diaspora, so dollar account kò ń ṣe àkáǹtì mi o, àkáǹtì tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n sanwó sí ni. Even ní Zoom meeting yẹn, gbogbo àkáǹtì yẹn náà ni wọ́n contribute owó sí. So of which tẹ́mi wà náà àwọn tí ó type comment pé I will help in my own program láti gbé àkáǹtì yẹn síta fún gbogbo ọmọ Yorùbá, ẹni tó bá ní 1 or 2 thing láti add or láti fi appreciate olóyè Sunday Igboho. So dollar account PayPal PAYPAL. So tó wá ní logo ... which is colon. Àwọn tó bá mọ logo ... tó máa rí báyìí lọ́mọ méjì. PayPal yẹn tẹ́ bá ti PayPal PAYPAL colon. So logo yẹn colon la máa ń pè, colon ... báyìí PAYPAL colon. Tac podium. Let me spell it. PAYPAL colon TACPODIUM. Tacpodium @gmail.com. That is the dollar account. PayPal colon tacpodium @gmail.com. PayPal colon tacpodium @gmail.com. That is the dollar account. Gbogbo ìwọ tó bá fẹ́ contribute 1 or 2 thing fún olóyè Sunday Adéyẹmọ Igboho, kí Ọlọ́run jẹ́ kí àbá pẹ́ fún wa. Yorùbá Nation pẹ̀lú àṣẹ Ọlọ́run àti Professor Banji Akíntóyè àti bàbá Ayélógé àti gbogbo àwọn àgbààgbà pátápátá, àwọn bàbá wa, àwọn ìyá wa tí wọ́n ń lead race Yorùbá Nation movement yìí ní agbára Ọlọ́run ò ní fi kú tó yápa kankan nínú wọn. Àwa náà Ọlọ́run ò ní pa kankan nínú wa, ní ṣàìsàn.
gbogbo ìgbà tí Yorùbá nation bá máa dé, tí orílẹ̀-èdè Yorùbá máa dé, kò ní bá wa nù sàárè, wọn ní dìde ìṣẹ́jú kan fún wa ní àṣẹ Ọlọ́run, kò ní bá wa nù àìsàn pẹ̀lú àṣẹ Ọlọ́run, tilétilé tọ̀nàtọ̀nà wa, bẹ́ẹ̀ ló ṣe máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. The next one, ohun tá bá ń sọ̀rọ̀ Yorùbá nation, wọ́n ní ká ti bí pẹlẹbẹ, ká ti bí ìsáná kí èso ògùn, ká ti bí ìsáná kí èso ògùn. President Bola Ahmed Tinubu, wọ́n tún ṣe bẹ́bẹ́ o, wọ́n tún ṣe bẹ́bẹ́ o, wọ́n tún ṣe bẹ́bẹ́ o. Ní àná Monday on the 3rd of July 2023, President Bola Ahmed Tinubu wọ́n retire àwọn generals, both general officials, uniform men, officials personnel, bí àwọn generals, admiral, nǹkan major general, gbogbo wọn bẹ́ẹ̀ over 100 ni wọ́n retire lánàá. So tí wọ́n replace àwọn míì, wọ́n rí fi àwọn míì replace wọn immediate effect. That was yesterday, Monday, on the 3rd of July 2023. So láti make sure pé security Nigeria ó lọ, ó wà òkè bó ṣe yẹ kó wà. Akínyìn kú iṣẹ́ takuntakun, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, president wa, ọmọ Yorùbá àtàtà, ẹ ṣé. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń tò, Ọlọ́run á máa fún yín tò. Ṣùgbọ́n Yorùbá nation làwa fẹ́. Yorùbá nation òun làwa fẹ́. That is number 1. 2, tó bá ní ká ti bí ìsáná kí èso ògùn, irú tá à ń fẹ́ nínú Yorùbá nation, òun náà ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mà tún ṣe. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mà tún ṣe bẹ́bẹ́. Ń tá à ń sọ àti ń tá à ń fẹ́ nípa Yorùbá nation, tá à ń sọ nípa Yorùbá nation gangan nìyẹn. Tá a fi ń sọ fún gbogbo àwọn kábíyèsí, gbogbo àwọn lọ́balọ́ba níjòyè wa pé irú tó yẹ kó máa ṣẹlẹ̀ gangan, kò yẹ kán ta ráìtì tán ní ipò tó yẹ kán wà bó ṣe yẹ kó máa rí, tá a fi ń béèrè fún Yorùbá nation. Kò kúkú ń ṣe pé àwọn ń ṣe ọ̀tá olóyè Bọ́lá Ahmed Tinubu, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, à ń ṣe ọ̀tá wọn, a kì í ṣe ọ̀tá ẹ̀yin lọ́balọ́ba. Ó yẹ kẹ́ ẹ understand báwo ọmọ yín, ìjà yín là ń gbè, ìjà ilẹ̀ Yorùbá là ń gbè. Ìjà yín, ẹ̀yin ọba yìí, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ìjà yín là ń gbè, gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin ládéládé, ìjà yín là ń gbè, ìjà ilẹ̀ Yorùbá là ń gbè pé kó má bàjẹ́, kó má dàrú. Òun la ṣe ń béèrè pé Yorùbá nation gangan òun ló lè fún àwọn ọba wa ní àpọ́nlé tó yẹ. Yorùbá nation country gangan òun ló lè fi àwọn ọba wa sí position tó yẹ kán wà. Okùn kan gbà tí mo ṣe last video, okùn kan tó fi dàbẹ́ ni pé mò ń bá bàbá wa Kọ́lá olóòtú tí mo fi ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ nípa olóyè Sunday Igboho àtàwọn ọ̀rọ̀ kan tó sọ ó kù díẹ̀ káàtó nínú statement wọn tó fi sọ pé àwọn ń sọ fún Igboho nígbà náà pé ìran Yorùbá ò ṣe é kú fún, ọmọ Yorùbá ò ṣe é jà fún. It's one of the statement tó jẹ́ pé kíní yẹn ó níbi ṣe máa ń fi tí bá gbọ́ lẹ́nu àwọn èèyàn. Even ní area mi àbáwọn tí mò ń bá ṣe, tí n bá gbéyàn anybody tó bá sọ, inú máa ń bí mi, mo dẹ̀ máa ń tákù wọn, mo máa ń bá wọn jà seriously ni. Fún ọmọ Yorùbá láti máa sọ jáde lẹ́nu pé ìran Yorùbá ò ṣe é kú fún, ọmọ Yorùbá ò ṣe é jà fún. Ẹjọ́ ọmọ Yorùbá ló jẹ́, ìran Yorùbá ni ẹ́, ọmọ ọkọ Yorùbá ni ẹ́, òun ṣe ọmọ àlè Yorùbá, ọmọ Yorùbá àtàtà ni ẹ́, oníyan ìran Yorùbá ò ṣe é jà fún. Tí ìran Yorùbá ò bá níṣẹ́ jà fún, ìran wo ló bá jà fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́? Ṣé ìran Haúsá ló bá lọ jà fún ni, ìran Fúlàní ló bá lọ jà fún ni, àbí ìran Ìgbò ló bá lọ jà fún nígbà tó bá lè jà fúnran ẹ̀? Tó ní ìran Yorùbá ò ṣe jà fún, tó gbogbo wọn tó bá ti sọ pé ìran Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n, tó bá ti ní ìran Yorùbá wọn ò ṣe kú fún, wọn ò ṣe jà fún, ìwọ gangan tírú ẹ̀ ń jáde lẹ́nu ẹ lọ̀dàlẹ̀ kan fura sí ẹ. Tá a bá yí ẹ wò dáadáa ọ̀dàlẹ̀ ni ẹ. Tá a bá yẹrú ẹ̀ dábẹ́ wò ọ̀dàlẹ̀ ni. Ẹ̀dá tó bá ti ń sọ pé ìran Yorùbá ò ṣe jà fún, ìran Yorùbá ò ṣe kú fún, ọ̀dàlẹ̀ ni. Kì í dẹ́ ń ṣe ọmọ ọkọ Yorùbá. Bàbá wa Kọ́lá olóòtú, mi ò bú yín, mo kàn ń mú reference jáde láti bí ọ̀rọ̀ yín ni. Ẹ̀yin kọ́ ni mò ń address. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, irú nǹkan tá à ń sọ yẹn, òun gangan ló ṣẹlẹ̀ lánàá. Ṣé bẹ́ẹ̀ rí president wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Ngbà tán dé ọ̀dọ̀ on lọ físìtì ọba Awujale. Kábíyèsí o, kábíyèsí o. Ọba Adétọ̀nà Awujale of Ìjẹ̀bú Òde,
ọba wa Síkírù Adétọ̀nà bàbá ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ pẹ́ kábíyèsí ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ pẹ́ gbogbo wa yìí wà ní kú mọ́ yín lọ́wọ́ à ní kú mọ́ yín lójú is one of the ọba tí mo respect jù nílẹ̀ Yorùbá especially láti ìgbà tọ́rọ̀ Yorùbá Nation movement ti bẹ̀rẹ̀ is one of the first class ọba nílẹ̀ Yorùbá tí ò utter any statement against Yorùbá Nation movement tí ò utter any statement against Yorùbá fún ìran Yorùbá. nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dọ́dọ̀ wọn inú statement Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà wọ́n sọ pé nígbà tí kábíyèsí kọ̀ làwọn pé káwọn book appointment fáwọn means àwọn fẹ́ wá rí wọn of which bàbá yìí ò dé Àbújá dúnrin gbogbo tẹ́nà Buhari bàbá yìí ò dá Àbújá rí pé káwọn lọ bá Buhari wọ́n wá kọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ọ̀rọ̀ wà àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ book appointment fún mi bàbá ò sọ pé yọjú sí mi láàfin bẹ̀bí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo máa ń sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ ọkọ Yorùbá ni wọ́n ọmọ Yorùbá àtàtà ni wọ́n náà wá sọ pé àhá kábíyèsí kí n book appointment fún yín kẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wá gbéra láti Aso Rock l'Àbújá wọ́n wá sí Ìjẹ̀bú láti wá pay homage sí kábíyèsí ọba wa Adétọ̀nà. bó ṣe yẹ kó rí gangan nìyẹn aláwọn British tán gba àṣà wa lọ́wọ́ wa àwọn British tán sọ ọba wa tán kó àwọn ọba wa sí abẹ́ olóṣèlú ǹjẹ́ àwọn gbé ọba tiwọn sábẹ́ olóṣèlú wọn lọ́hùn yẹn nígbà tí Queen Elizabeth wà ń bẹ̀ èmi ò tiẹ̀ tí ì rírí àbí kí n rí fọ́nrán àbí fídíò pé Queen Elizabeth gbéra ó wá lọ bá Prime Minister ní ọ́fíìsì ẹ̀ whatever tó bá fẹ́ discuss Prime Minister ló máa gbéra Prime Minister of Britain ló máa gbéra ló máa lọ bá Queen Elizabeth the same thing King Charles ti wà ń bẹ̀ ń sìn òun ló máa fún Prime Minister Britain ní ọ̀dà pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ọ̀rọ̀ tó bá need kan discuss physically Prime Minister ló máa gbéra ló máa lọ bá King Charles níbi tó wà ipò táwọn ọba wa nílẹ̀ Yorùbá wà láyé àtijọ́ nìyẹn àwọn tó wá colonize wa àwọn wá ń tẹ̀lé àṣà wa táwa ń ṣe wọ́n wá da àṣà tiwa rú wọ́n kó àwọn ọba aládé wa sí abẹ́ political power ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìdí táwa ṣe ń jà fún ẹ̀yin kábíyèsí wa rèé ara ìdí ṣáta ṣe ń jà fún ilẹ̀ Yorùbá rèé pé ilẹ̀ Yorùbá la fẹ́ Yorùbá nation la fẹ́ kẹ́ ẹ lè wà lórí àléfà yín kẹ́ ẹ lè wà lórí ẹ̀tọ́ àti ipò tó yẹ kẹ́ ẹ wà torí a rí pé wọ́n ti undergrade yín wọ́n ti downgrade yín kò dẹ̀ dùn mọ́ gbogbo àwa ọmọ ọkọ Yorùbá. ṣé tó bá jẹ́ Buhari wà ń bẹ̀ táwùjalè bá pe Buhari ṣé Buhari lè gbéra l'Àbújá nígbà tó wà ń bẹ̀ kó wá bá Awùjalè? ẹ lọ ka many times during the Buhari regime ṣé lè káyé ìgbà tí ṣé àwa ọmọ Yorùbá ṣá lè káyé ìgbà tí kábíyèsí Ògúnwùsì Ọ̀jájá the second ṣá lè káyé ìgbà tí wọ́n gbéra ní ilé Ifẹ̀ orírun Yorùbá tí wọ́n gbéra lọ Aso Rock fíám Ọ̀jájá the second ti lọ Aso Rock fíám ó ti lọ Aso Rock fíám wọ́n ti lọ Aso Rock ẹ wá ń forí ẹwà ẹ fi ń gún gbàgede president ló yẹ kó wá máa rí yín bẹ́ẹ̀ yín ṣe lọ ń rí fún gbogbo àwọn discussion ẹ̀tọ́ yín ni tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ discuss pẹ̀lú president èyí tó bá ṣe discuss on phone kẹ́ discuss ẹ̀ èyí tí ò bá ṣe discuss on phone kí president fún yín ní appointment kó wá bá yín láàfin ní àwọn tó bá ti jẹ́ first class ilẹ̀ Yorùbá nǹkan tẹ́yin bá ní àjọsọ yín pẹ̀lú president òun lẹ́yìn first class ọba ilẹ̀ Yorùbá yìí lẹ́ máa wá ṣe meeting pẹ̀lú àwọn ọba tó kù tán wà lábẹ́ yín pé báyìí ní ìgbésẹ̀ tá a gbé báyìí ẹ̀yin lẹ́ máa fáwọn àwọn ọba tó kù tó wà lábẹ́ yín ní ọ̀dà pé ẹ lọ ṣe nǹkan báyìí ẹ gbé ìgbésẹ̀ báyìí bẹ́ẹ̀ kò sí ọ̀nà yẹn irú tá à ń sọ yẹn gangan òun ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe yìí the same thing tó bá jẹ́ pé Ọ̀jájá the second Adéyẹyè Ògúnwùsì
òun náà ni Bọ́lá Ahmed Tinubu náà fẹ́ bá sọ̀rọ̀ náà ní nǹkan tó máa jọ discuss wọn ò ní wo èjì Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second wọn kì í wo èjì tí ọba bá ti wà ní orí àga tó bá ti dé adé ó ti di àgbàlagbà àgbà ní the same thing náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ṣe nílé Ifẹ̀ tó máa lọ rí Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá the second tó bá ní any discussion bó ṣe yẹ kó rí tá à ń sọ gangan nìyẹn òun la ṣe ń jà fún ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin ọba ládéládé ṣùgbọ́n ẹ̀ understand wa àwọn míì tán understand wa owó tán gbà ló jẹ́ kán wà confused tán wò pé táwọn bá ṣáìdì àwọn ọmọ tán gbé Yorùbá nation dání yìí ṣé ìjọba ṣé gọ́fìmẹ̀ntì ò ní stop salary àwọn tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ẹ tó bó ṣe yẹ kẹ́ tó tẹ bá ń tó silently kódà láì sọ̀rọ̀ síta yóò máa yí àwọn tó máa yé ọba wa Awujale níjẹ̀bú àìsọ̀rọ̀ wọn àmọ́ aim and objective fún wọn inú wa dẹ̀ ń dùn ní gbogbo ìgbà pẹ̀lú wọn inú wa ń dùn ní gbogbo ìgbà pẹ̀lú wọn ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ tó bó ṣe yẹ kẹ́ tó ẹ̀rìn bó ṣe yẹ kẹ́rìn ẹ má torí pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti jẹ president kẹ́ wà too relax ẹ má wà too relax ẹ má yẹ ká wà too relax ẹ jẹ́ ká wà focus lórí ilẹ̀ Yorùbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọdún 4 ọdún 8 kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe fún wa lórí ọ̀fẹ́ ní nǹkan tí gbogbo ọmọ Yorùbá máa jẹ láíláí tí ìran àrọ́mọdọ́mọdọ́mọ ilẹ̀ Yorùbá máa bá ẹ fún wa ní good governance báwo la ṣe fẹ́ ní good governance yẹn ẹ fún wa ní Yorùbá nation ẹ fún wa ní Yorùbá country nǹkan tá a fẹ́ nìyẹn tá à ń béèrè nìyẹn ẹ ṣe fún wa ẹ̀yin ọba aládéládé ẹ ṣe fún wa ẹ̀yin lóyè ẹ ṣe fún wa gbogbo ẹ̀yin alẹ́nu lọ́rọ̀ ẹ ṣe fún wa torí ọjọ́ ọ̀la ti yín torí ẹ̀yìn wá ọ̀la ti yín torí ọjọ́ torí àwa ọmọ yín àti torí ọjọ́ ọ̀la ti wa torí ọ̀la tó ń bọ̀ tá a rí ẹ jọ̀ọ́ ẹ ṣe fún wa ẹ bá síwájú Bọ́lá Ahmed Tinubu ẹ bá wọn ṣe meeting lóòótọ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n Yorùbá nation yìí òun ló lè jẹ́ kí iṣẹ́ wọn yọ Yorùbá nation yìí ló lè fún wọn ní glory ayérayé àti gbogbo ẹ̀yin ọba yìí Yorùbá nation Yorùbá country ló máa fún yín ní glory ayérayé táyé ò ní gbàgbé yín títàn Yorùbá ò ní gbàgbé yín láyé fà àbàdà. bí yẹn ṣe jẹ́ nìyẹn lórí gbogbo àwọn kan wọn náà ti ń sọ̀sọ́kúsọ lórí olóyè Sunday Igboho pé olóyè Sunday Igboho bóyá wọ́n bá wọ́n sọ̀rọ̀ on behalf of ìyá onítìrí pé àwọn bẹ̀ wọ́n àbí kẹ́nìbọ̀dì má bínú sí wọn kò sí nǹkan tó jọ àhesọ̀rọ̀ ni o àhesọ̀rọ̀ ni kò sí nǹkan tó jọ zoom meeting yẹn mo wà ń bẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ bí zoom meeting yẹn ṣe lọ tó jẹ́ ọmọ Yorùbá tàtà tó fẹ́ mọ bó ṣe lọ tó jẹ́ ọmọ Yorùbá tàtà tó jẹ́ ọmọ ọkọ Yorùbá tó ń fẹ́ ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá tó fẹ́ Yorùbá nation ara àwọn mídíà tẹ́lẹ̀ pé ẹ bá Yèyé Dára sọ̀rọ̀ á sọ fún yín bó ṣe lọ ẹ bá Ọmọlúkà sọ̀rọ̀ Ọmọlúkà náà wà nù mítìn yẹn á sọ fún yín bó ṣe lọ ẹ bá Bàbá Èkìtì sọ̀rọ̀ Bàbá Èkìtì wà nù mítìn yẹn á sọ bó ṣe lọ Kóìkì wà nù mítìn yẹn á sọ bó ṣe lọ èmi Funwal TV gangan mo wà nù mítìn yẹn mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi kan l'Amẹ́ríkà àwọn náà ju líǹkì yẹn sí mi tèmi gan ṣe mọ̀ pé mítìn wà ìyá mi olóríire kan ní Amẹ́ríkà àwọn náà ju líǹkì yẹn sí mi ni mo ṣe mọ̀ pé mítìn wà. Then when the Zoom meeting wanted to start, then I joined. Gbogbo tó bá fẹ́ mọ̀ wúlẹ̀wúlẹ̀ kí ni bàbá Professor Banji Akíntóyè sọ kí ni olóyè Sunday Igboho sọ kí ni bàbá wa Ayílógé sọ ẹni tó bá fẹ́ mọ̀ wúlẹ̀wúlẹ̀ ẹ pè Yèyé Dára analyze fún yín ẹ pè Kóìkì analyze fún yín ẹ pè Ọmọlúkà analyze fún yín ẹ pè Bàbá Èkìtì analyze fún yín àwa tá jẹ́ bí mídíà táwa ń bẹ̀ nìyẹn ẹ pè mi Funwal TV fúnra mi máa analyze ẹ̀ fún yín ẹ má jẹ́ kó máa sọ wọ́n ní wọ́n pé fún yín táwọn bá tiẹ̀ wá ríyàn bẹ̀ àwọn ajẹ́yà onítìrí ni Sunday Igboho máa bẹ̀ onítìrí tó jẹ́ pé ọ̀dàlẹ̀ ni ghost ni ẹni kó jáde kárí Dúpẹ́ Onítìrí mi ń fẹ́ máa sọ̀rọ̀ wọn torí pé obìnrin ni mo dẹ̀ ní ìbọ̀wọ̀ fóbìnrin gan ṣùgbọ́n nǹkan tó ń ṣe ṣé kò tó kéèyàn sọ̀rọ̀ wọn ni ṣé kò tó kéèyàn sọ̀rọ̀ sí wọn ni
Dúpẹ́ Onítìrí ọ̀dàlẹ̀ ní Dúpẹ́ Onítìrí bà nǹkan jẹ́ púpọ̀ but ẹ̀san tó bá yẹ Dúpẹ́ Onítìrí Ọlọ́run bá wa san láyé ń bí ni kò ní dọ̀run. Gbogbo ẹ̀san tó bá yẹ Dúpẹ́ Onítìrí lórí gbogbo ìgbésẹ̀ tó gbé lórí ọ̀rọ̀ Yorùbá Nation movement, Ọlọ́run kó bá wa san ní ẹ̀san ẹ̀, kó bá wa fún ní òṣùwọ̀n ẹ̀ bó ṣe tó àti bó ṣe mọ láyé ń bí lójú ayé ẹ̀ ni kò ní dìgbà tó bá kú. Then brother mi Wisdom àbúrò olóyè Sunday Igboho, má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan kó bọ̀ọ̀bọ̀ ẹ lọ́wọ́, má jẹ́ kẹ́ni bọ̀dí confuse ẹ. Lóòótọ́ o mọ bó ṣe rí lára ẹ, gbogbo wa náà la mọ̀ tó ṣe rí lára wa. Lóòótọ́ náà lè sọ pé blood is thicker than water. Àwọn àkàn wà tó jẹ́ pé a ti ríra wa gẹ́gẹ́ bí blood Sunday Igboho, olóyè Sunday Igboho gọ́gọ́gọ́gọ́gọ́ ni. A ti ríra wa gẹ́gẹ́ bí blood olóyè Sunday Igboho gọ́gọ́gọ́gọ́gọ́ gidi. Kò wà wá náà pé ẹni tó ń rí ọmọ ẹ̀ ní time to time, tó ń rí ìyàwó time to time, ó dẹni tí ò rọ́mọ ẹ̀ lásìkò tó fẹ́ rí, tí ò rí ìyàwó ẹ̀ ní time lásìkò tó fẹ́ rí, yẹ́ kò mú àwa náà inú wa ò dùn. But ní fi wàdùwàdù rí aṣọ lórí ìkọ́. Brother mi Wisdom, má jẹ́ ká fi wàdùwàdù rí aṣọ lórí ìkọ́, má jẹ́ kí wọ́n fi phone call àbí àwọn tó ń rí ẹ tó ń fẹ́ máa po ẹ̀kọ́ ìbànújẹ́ fún ẹ, má fún wọn láyè láti wà confused. Because ọ̀pọ̀ àwọn èèyàn pè mí, wọ́n bá mi sọ̀rọ̀ lórí Wisdom tó jábúrò Igboho pé kí ló dé tó ń ṣe báyìí. Ohun tí mò ń sọ fún wọn náà ni pé ẹ calm down, ẹ má jẹ́ kí inú bí yín. Bí Wisdom ń ṣe betrayer kò dẹ̀ gbàbọ̀dé fólóyè Sunday Igboho, ṣùgbọ́n state tí Wisdom wà, ẹ jẹ́ ká fi ṣírò ara wa, ó wà confused ni. Tó bá ti di pé èèyàn gbọ́rọ̀ bí gbọ́lọ́hùn tí pressure bá ti pọ̀ jù, ó ṣeéṣe kéèyàn wà confused. Wisdom wà confused ni. Brother mi Wisdom jọ má wà confused, calm down, calm down. Ìwọ náà mọ̀ pé olóyè Sunday Igboho wà ní láyọ̀ àtàláfíà ara, ṣùgbọ́n tó bá tásìkò gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ nírọ̀rùn. Ohun tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho yìí, ó ṣẹlẹ̀ sáwọn kan náà kí náà gbogbo ayé tán fi ní rẹ́kọ̀dù Nelson Mandela lénìí. Nelson Mandela náà jàjàgbara fún orílẹ̀-èdè ẹ̀ ní fún South Africa ní. Orúkọ Nelson Mandela ò ní parẹ́ láyé àti láyé, kò ń ṣe ní South Africa nìkan, ní gbogbo world generally. Lónìí olóyè Sunday Igboho àwọn náà ti ní orúkọ yẹn ní gbogbo àgbáńláyé generally ni, not only in this country. Legacy olóyè Sunday Igboho kò ní parẹ́ láyé àti láyé. Wọ́n máa wá jèrè legacy yẹn, wọ́n máa jèrè struggle yẹn pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. So Wisdom, calm down, just control yourself, don't be in a state of confuse. Please take things easy. Má jẹ́ káwọn èèyàn kó bọ̀ọ̀bọ̀ ẹ lọ́wọ́. Tí pressure bá ti pọ̀ jù, ó lè jẹ́ kí ìwọ náà misbehave. Wisdom, calm down. Bí Igboho ṣe jẹ́ ẹ̀gbọ́n ẹ ló jẹ́ ẹ̀gbọ́n tiwa yìí náà. Bí Igboho ṣe jẹ́ ọmọ ìyá ẹ ló jẹ́ ọmọ ìyá tiwa yìí náà o. Especially èmi tí mò ń sọ̀rọ̀ yìí, àbí many of us. Kó má dàbẹ́ ni pé mò ń gbẹnu wọn sọ̀rọ̀. Ṣé Saheed ni ló fẹ́ sọ ni? Ṣé Ọmọlúkà ló fẹ́ sọ ni? Anko Lady K wà ń bẹ́ẹ̀, gbogbo wa ti di ọmọ ìyá olóyè Sunday Igboho. Gbogbo wa ti di ọmọ ìyá olóyè Sunday Igboho. Masberry wà ń bẹ́ẹ̀, Masbi, gbogbo wa wà ń bẹ́ẹ̀. Tá fìgbà kankan yẹsẹ̀, tá dẹ̀ ní yẹsẹ̀ láyé. Nínú ó dùn àbó kan, kò dẹ̀ ní kan fún wa láṣẹ Ọlọ́run. So account number tí mo pè síta, ẹ jọ̀ọ́ tó bá ní tọ́rọ́ kọ́bọ̀, ẹ bá wa dá síbẹ̀. Kò ń ṣe àkáǹtì mi o, kódà mi ìmọ̀ àwọn tó ní àkáǹtì o. Orí Zoom meeting, àkáǹtì yẹn náà contribute sí. Àkáǹtì yẹn, òun náà ni gbogbo àwọn group by group náà contribute sí nígbà tá wà ní Zoom meeting. So wọ́n dẹ̀ ní ká gbé àkáǹtì yẹn síta fún àwa media tá ń ṣe program fún gbogbo àwọn ọmọ Yorùbá rere tó ń love Yorùbá nation, tó ń fẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira. So tí wọ́n dẹ̀ ní tí wọ́n ní human feeling lórí nǹkan tó ṣẹlẹ̀ sí Sunday Igboho, so la fi gbé àkáǹtì yẹn síta. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. So àìtètè ṣe program mi, ẹ wò kọ́lọ̀ ń ṣàánú wa ni o. Data these days, the way tó ṣe ń lọ, that's number 1. 2,
ṣe rí subsidy tán remove in fact transport ti di double àwa tá a jẹ́ òṣìṣẹ́ ìjọba tó jẹ́ pé lọ́nà míì kì í ṣe businessman kò sí ọ̀nà míì tó ń gbà wọlé lẹ́yìn salary àmọ́ nǹkan tá à ń face it's not easy at all kọ́lọ́ ń ṣàánú wa but adùnú pé kò easy yẹn náà mo láti manage ṣe program yìí so ọlọ́run kó bá mi wà pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa ẹ̀yin brother mi ẹ̀yin sister mi tẹ́ jẹ́ ọmọ Yorùbá àtàtà tẹ́ ń fẹ́ ìrọ̀rùn ìlọsíwájú àti orílẹ̀-èdè Yorùbá kí ọlọ́run jẹ́ kó ṣe fún wa wọn ò ní wẹ́nì kankan tinú wa so bí program yẹn ní bó ṣe máa lọ nìyẹn mò ń padà bọ̀ láṣẹ ọlọ́run.